Ogun abẹ́lé orí kejìdínlọ́gbọ̀n. Ogun Ojukwu gbọ̀nà míì yọ. Àpá àwọn sọ́jà Biafra kò ká àwọn ọmọ Nàìjíríà mọ́ o. Ohun tó ń ya àwọn ọmọ ogun Nàìjíríà lẹ́nu ni pé irú àwọn èèyàn wo ni àwọn ọmọ ogun Ojukwu yìí. Bí kì í bá ṣe pé àwọn tí wọ́n ń ṣòfófó fún wọn ti sọ fún wọn pé nínú kòtò lẹ́yìn bíríìjì Mámù yìí ni wọ́n wà ní, wọn yóò rò pé kò sí ẹnikẹ́ni nítòsí ni. Bẹ́ẹ̀ àwọn ọmọ ogun Biafra yìí kò ní oúnjẹ tó tó wọn jẹ. Wọn kò sì ní ọta ìbọn àti bọ́ǹbù tó tó láti lè fi kojú àwọn ọmọ ogun Nàìjíríà. Ohun kan náà ni wọ́n gbójúlé. Yẹn náà ni pé bí àwọn sọ́jà yìí bá lè jáde sí gbangba tí wọ́n bá ń múra láti wá tún bíríìjì tí àwọn ti já lulẹ̀ yìí ṣe, tàbí tí wọ́n bá fẹ́ wọnú odò náà kí wọ́n fi kọjá sí òdì kejì, níbẹ̀ làwọn yóò pa gbogbo wọn sí. Ohun tó gbé wọn dúró síbẹ̀ nìyẹn o. Àwọn ọmọ Nàìjíríà náà mọ̀, ta ni yóò ṣe? Ta ni yóò rí ojú iná tí yóò tọwọ́ bọ̀ ọ́? Ta ni yóò rí tàkúté aláṣọrò tí yóò kẹsẹ̀ sí i? Àwọn Nàìjíríà náà mọ̀ pé níbi tí àwọn wà yìí ọ̀gẹ́gẹ́rẹ́ ilé ikú ni. Àwọn náà mọ̀ pé àwọn ọmọ Ojukwu ń retí kí àwọn jáde sí gbangba ni. Bí àwọn bá sì ti yọjú báyìí kí wọ́n bẹ̀rẹ̀ sí mú àwọn balẹ̀ nínú agbami níbẹ̀ ni. Níwọ̀n ìgbà tó sì ti ṣe pé àwọn ní ìbọn, wọ́n tún ní bọ́ǹbù, wọ́n ní oúnjẹ lọ́pọ̀lọpọ̀, wọ́n sì ní ọta ìbọn, kò sí kinní kan tó tún dùn bí àrùn ibà. Ṣebí kí àwọn kan máa yin bọ́ǹbù ní tàwọn ni. Kí àwọn jọ wà níbẹ̀, bó bá yá yóò rẹ ẹnìkan nínú àwọn. Ojoojúmọ́ ni àwọn ọ̀gá àwọn ológun Biafra ń gba ẹ̀yìn wá sínú kòtò tí àwọn ọmọ ogun wọn wà, tí wọ́n sì ń bá wọn sọ̀rọ̀ ìwúrí, tí wọ́n ń kì wọ́n láyà, tí wọ́n sì ń sọ fún wọn pé ibi tí wọ́n wà yẹn gan-an ni ogun abẹ́lé náà yóò parí sí, kí àwọn ṣáà wà níbẹ̀ kí wọ́n má lọ síbì kan. Bí wọ́n bá ti gbúrò pé àwọn ọmọ Nàìjíríà fẹ́ jáde níbi tí wọ́n wà, nígbà náà ni kí wọ́n múra láti fi ìbọn já gbogbo wọn sí wẹ́wẹ́. Bí wọ́n bá lo ìwọ̀nba ìbọn àti bọ́ǹbù tó wà lọ́wọ́ wọn dáadáa, bó bá jẹ́ àsìkò tí àwọn ọmọ Nàìjíríà jáde ni wọ́n ju kínní náà sáàárín wọn, òkú tí yóò sùn kò ní níye. Ó sì dájú pé àwọn ọmọ Nàìjíríà tó bá kù yóò fẹsẹ̀ fẹ́ ni. Oníkálukú bá dúró, wọ́n ń wo ẹni tí yóò kọ́kọ́ rẹ̀, wọ́n ń wo ẹni tí yóò kọ́kọ́ sá kúrò níbi tó dúró sí. Àwọn ọmọ ogun Biafra ti pinnu pé àwọn kò ní jáde nínú ihò. Àwọn ọmọ tí Nàìjíríà náà ti sọ pé àwọn ò ní lọ síbi tí àwọn ọmọ Ojukwu yìí wà. Àwọn kò ní súnmọ́ ẹnu bíríìjì náà rárá, kí wọ́n má máa wá pa àwọn nípakúpa. Bọ́ǹbù àwọn làwọn yóò máa jù tí àwọn yóò sì múra sí i. Wọ́n sì wà níbẹ̀ lóòótọ́ tí oṣù kan fi kọjá, tí oṣù méjì sì ń lọ. Nígbà náà ni kinní kan ṣẹlẹ̀ tí kò sì sẹ́ni tó mọ bó ṣe rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ náà àwọn ọmọ ogun Ojukwu ló kó bá o. Ní ọjọ́ 17 oṣù kínní ọdún 1968 ni. Níṣe làwọn ọmọ ogun Biafra déédéé gbéra lẹ́ẹ̀kan náà. Gbogbo wọn pátá ni wọ́n bá bẹ̀rẹ̀ sí sáré jáde nínú ihò tí wọ́n sì ń sáré lọ lẹ́lẹ́. Ṣùgbọ́n kì í ṣe ibi tí àwọn ọ̀tá wọn wà ni wọ́n ń sá lọ o. Wọ́n ń sá lọ kúrò lójú ìjà. Kálukú ń sá lọ sí ọ̀nà jíjìn réré. Kò sí ẹnìkan tó dúró béèrè ohun tó ń lé wọn. Wọ́n kàn ń sáré lọ lẹ́lẹ́ ni. Nígbà tí àwọn ọmọ ogun Nàìjíríà yóò fi rí wọn, wọ́n ti sá kọjá ibi tí ọwọ́ ìbọn ti lè ràn wọ́n. Èrè tí wọ́n sì ń sá burúkú bí ẹni tí eégún ń lé kò jẹ́ kí ẹnikẹ́ni lè dábàá láti ju bọ́ǹbù sí wọn. Wọ́n ṣáà ń sá lọ ni. Wọ́n ti jáde kúrò nínú ihò. Ẹnu ya ọ̀gá àwọn sọ́jà Biafra nígbà tó rí àwọn ọmọ ogun wọn tí wọ́n ń sáré bọ̀. Eré burúkú. Wọ́n sì ti kúrò lójú ìjà. Ó ti lé ní wákàtí méjì kí wọ́n tó pàdé ara wọn. Ń lòun bá sáré pàdé wọn ló sì ń béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tí wọ́n kúrò lójú ìjà? Ṣé kò sí nǹkan kan tí wọ́n fi ń sá irú eré báyìí lójú ogun? Ṣùgbọ́n nígbà tí òun náà ń béèrè àwọn ọ̀rọ̀ wọ̀nyí, ó wo ojú wọn, ó sì mọ̀ pé nǹkan burúkú kan ti ṣẹlẹ̀, nítorí ó hàn lójú àwọn sọ́jà náà pé àyà wọn já gidigidi ni. Kódà bí kò jẹ́ pé ọ̀gá sọ́jà náà fi agbára àti àṣẹ rẹ̀ dá wọn dúró, wọn kò fẹ́ dúró pẹ́ níbi tí wọ́n wà, wọ́n fẹ́ máa sá lọ sí i ni. Ṣùgbọ́n ọ̀gá wọn ní àfi kí wọ́n ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ gan fóun. Nígbà náà ni ẹni tó dàbí ọ̀gá fún àwọn ọmọ ogun tó ń sá lọ yìí tẹnubọ̀rọ̀, tó sì bẹ̀rẹ̀ sí rojọ́ náà. Bó ti ń rojọ́ làwọn tó kù ẹ̀ náà ń sọ̀rọ̀. Ó sì ṣòro díẹ̀ láti fẹsẹ̀ ohun tí wọ́n ń sọ múlẹ̀ gan-an. Ó ní jẹ́ẹ́jẹ́ àwọn làwọn jókòó tí àwọn sì ti mọ̀ pé
àwọn kò ní kúrò àfìgbà tí àwọn sọ́jà Nàìjíríà bá jáde sí gbangba. Ó ní ṣùgbọ́n àwọn sọ́jà Nàìjíríà yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ju àwọn bọ́ǹbù kan. Bọ́ǹbù náà kì í ṣe ojú lásán rárá. Wọ́n ní gáàsì ló wà nínú bọ́ǹbù náà. Bí èéfín gáàsì yìí bá sì ti jáde níṣe ni yóò bẹ̀rẹ̀ sí fín àwọn nímú tí àwọn yóò sì máa wúkọ́. Ó ní bí kò sì jẹ́ pé àwọn tètè tó jáde ni bí wọ́n bá yin irú bọ́ǹbù gáàsì bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta gbogbo àwọn nìyàn yóò pàtàn pátápátá. Ohun tó jẹ́ kí àwọn sá jáde nìyẹn o. Ọ̀gá wọn pátápátá gbìyànjú láti dá wọn padà. Ó ṣàlàyé bí irú nǹkan bẹ́ẹ̀ ti máa ń ṣẹlẹ̀ lójú ogun àti àwọn ohun tí wọ́n lè ṣe bíi kí wọ́n ki tówẹ̀lì sínú omi tútù kí wọ́n fi bọ́jú ara wọn àti àwọn ọgbọ́n míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n àwọn ọmọ ogun wọ̀nyí takú. Wọ́n ní kùkùté kan kò gbọ́dọ̀ da àwọn léponù lẹ́ẹ̀mejì. Wọ́n ní ikú tí ìbá pààyàn tó bá ṣíni ní fìlà kí èèyàn má tún gba apá ibẹ̀ kọjá ni o. Ni wọ́n bá takú pé àwọn kò lọ sí apá ibi tí ogun ti ń jà náà mọ́. Wọ́n ní kí ọ̀gá àwọn kó àwọn ọmọ ogun tuntun míì lọ. Bí wọ́n bá sì ti ń lọ kó kọ́ wọn bí wọn yóò ti máa ṣe bí wọ́n bá ṣí gáàsì lù wọ́n lójú ogun. Inú ọ̀gá àgbà àwọn sọ́jà Biafra náà bàjẹ́. Inú ẹ̀ bàjẹ́ gidigidi. Ta ni yóò ṣe? Ẹni tó ti rò pé ọ̀kan bíríìjì Máàmù ni ogun náà yóò parí sí nígbà tí wọ́n bá ti lé àwọn sọ́jà Nàìjíríà lọ. Ṣùgbọ́n tó wá jẹ́ pé níṣe làwọn ọmọ ogun rẹ̀ fúnra tí wọ́n sá kúrò níbẹ̀ tí wọ́n ń sáré lọ lẹ́lẹ́ tí wọn kò tilẹ̀ mọ ohun tó ń lé wọn. Bẹ́ẹ̀ òun mọ̀ pé bíríìjì yìí nìkan ló ń dí àwọn sọ́jà Nàìjíríà lọ́wọ́ láti gba ìlú Ònìṣà. Nígbà tí wọ́n ti sá kúrò lẹ́nu bíríìjì náà báyìí kí àwọn jagunjagun Nàìjíríà máa wọlé lọ sòsé ni. Ọ̀rọ̀ náà kò ní dùn ún púpọ̀ bó bá jẹ́ àwọn sọ́jà Biafra míì gbà láti lọ sẹ́nu bíríìjì ọ̀hún. Ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n gbọ́ ohun tó lé àwọn ẹlẹgbẹ́ wọn níbẹ̀ ni wọ́n takú pé àwọn ò lọ o. Ọ̀gá àwọn sọ́jà Biafra yìí mọ̀ pé kò lè pẹ́ kò lè jìnnà tí àwọn sọ́jà ọ̀tá àwọn yìí yóò fi gba ilẹ̀ àwọn. Kò sí mọ ohun tí yóò sọ fún Ojukwu fúnra ẹ̀ tí í ṣe olórí Biafra. Nítorí bẹ́ẹ̀ ló ṣe dúró sí ìlú Ọ̀ká tó ń wo ohun tí yóò ṣẹlẹ̀ níbẹ̀. Ṣé ibi tí àwọn ọmọ ogun náà yóò bá kọjá nìyẹn. Gbogbo bó ṣe dúró níbẹ̀ ló ń fọkàn gbàdúrà. Ó ń gbàdúrà bóyá ìyanu òjijì kan yóò ṣẹlẹ̀ tàbí bóyá òun yóò rí nínú àwọn ọmọ ogun Biafra tí yóò kó àwọn ọmọlẹ́yìn rẹ̀ padà sí ẹnu bíríìjì náà tí wọn yóò sì dí àwọn sọ́jà Nàìjíríà yìí lọ́wọ́ tí wọn ò ní jẹ́ kí wọ́n kọjá rárá. Ṣùgbọ́n eléyìí kò ṣeé ṣe, àbámọ̀dá lásán ni. Ìdí ni pé bí àwọn ọmọ ogun Nàìjíríà ní tí wọ́n ti rí i pé àwọn ọmọ ogun Ojukwu fúnra wọn sá lọ kíá ni wọ́n ti jáde. Wọ́n sì ti ṣe àrọ́ndárọ́ndá bíríìjì kan tí kò gbà wọ́n ju bíi wákàtí 3 péré lọ. Kò ju wákàtí 3 lọ tí wọ́n fi yanjú ẹ̀. Nígbà tí yóò sì fi tó aago 11 àwọn sọ́jà Nàìjíríà náà ti ta mọ́ra. Wọ́n kó ohun èlò ogun wọn. Àwọn tí wọ́n gbé ìbọn, àwọn oníbọ̀m̀bù gbé bọ̀m̀bù, àwọn onímachine gun náà kò gbẹ́yìn. Bẹ́ẹ̀ ni wọ́n kó àwọn mọ́tò ìjagun àti àwọn mọ́tò ayìnbọ́m̀bù ṣáájú. Ni wọ́n bá ń lọ lẹ́lẹ́lẹ́ ojú ogun ya. Bí wọ́n ti ń lọ ni wọ́n ń pariwo Ònìṣà sòsé, Ònìṣà sòsé. Nígbà tí yóò fi tó bí aago 6 àṣálẹ́ àwọn ọmọ ogun Nàìjíríà ti yọ lọ́ọ̀kan. Wọ́n yọ láti ọ̀nà Ugwuaba. Wọ́n ń bọ̀ sí ìlú Ọ̀ká. Bí ènìyàn bá wo ọ̀ọ́kán báyìí yóò máa rí wọn lọ́hùn-ún bó tiẹ̀ jẹ́ pé ó kù bíi máìlì 3 tí wọ́n wọ ìlú Ọ̀ká yìí. Àwọn ọmọ ogun Ojukwu rí wọn. Àwọn olórí àwọn sọ́jà Biafra yìí náà ń wò wọ́n bọ̀ ṣùgbọ́n kò sí ohun tí wọ́n lè ṣe. Nígbà tí yóò fi ṣe díẹ̀ aago 7 kò tí ì lù rárá nígbà tí àwọn èèyàn náà ti tún súnmọ́ ìlú Ọ̀ká yìí. Ó sì hàn pé kì í ṣe pé wọ́n rìn wọ́n ń sáré ni. Ó ti kù máìlì kan kí wọ́n dé ìlú Ọ̀ká báyìí. Nígbà náà ni iná bẹ̀rẹ̀ sí dáhùn láti ibi gbogbo. Àwọn ọmọ ogun Nàìjíríà ni wọ́n tún bẹ̀rẹ̀ sí yin bọ́ǹbù yẹn o. Wọ́n sì ń ró àgbá náà kárakára. Bí bọ́ǹbù ti ń balẹ̀ ni ọta ìbọn ń fò lọ fòròfòrò. Nígbà náà ni àwọn ará Ọ̀ká mọ̀ pé nǹkan tí kò dá ń ṣẹlẹ̀ ládùúgbò àwọn. Ṣé títí di ìgbà tí ó kù bíi máìlì 2 kí àwọn sọ́jà náà dé Ọ̀ká yìí. Àwọn èèyàn ibẹ̀ kò mọ nǹkan kan o. Àwọn ń tà wọ́n ń ra. Àwọn oníṣọ́ọ̀bù ṣí ṣọ́ọ̀bù. Àwọn ọlọ́jà sì ń ta ọjà wọn lọ. Àwọn ò mọ̀ pé ogun abẹ́lé ti dé ìtòsí àwọn. Wọn kò mọ̀ pé gudugbẹ̀ kò ní pẹ́ já. Àfi lójijì tí iná bẹ̀rẹ̀ sí ṣẹ́yọ lọ́tún àti lósì tí òkò ńlá sì ń ti ẹni ìbọn jù. Tí òkò ìbọn sì ń taba ògiri tó ń taba àwọn èèyàn. Ń lo ní kálukú bá bẹ̀rẹ̀ sí sáré. Kò sẹ́nìkan tó rántí gba ọ̀nà ilé ẹ̀ tàbí ẹni tó rántí mú ohunkóhun.
níjọ́ tí ogun wọ ìlú Ọ̀ká yìí, ọjọ́ náà kì í ṣe ọjọ́ dáadáa fáwọn èèyàn ibẹ̀ rárá o. Òkú tó kú kò lóǹkà, bóyá nítorí pé kinní náà bá wọn lójijì ni, tàbí pé agbára àti ìbínú tí àwọn ọmọ ogun Nàìjíríà fi wọ ìlú náà ló le tó bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n ti wà nínú igbó fún oṣù méjì. Wọ́n kàn ń pa wọn lọ rẹ́kẹrẹ́kẹ́ ni, àfàwọn èèyàn tí wọ́n ti ríbi sáwọ inú igbó kí ogun tó wọ ìlú náà nìkan. Ṣùgbọ́n kinní kan wà tí yóò yàyàn lẹ́nu. Ìyẹn náà ni pé olórí àwọn sọ́jà Biafra nígbà náà fúnra ẹ̀, ìyẹn Alex Madiebo, ọmọ ìlú Ọ̀ká gan ni, ó sì wà ní gbogbo agbègbè náà títí tí àwọn ọmọ ogun Nàìjíríà náà fi dé. Ṣùgbọ́n kò sọ fún ẹnikẹ́ni nínú àwọn aráàlú náà pé kí wọ́n máa sá lọ. Ó ní òun ò lè sọ fún wọn kí wọ́n máa sá lọ. Kódà òun ò lè dé ilé àwọn pàápàá kí òun dọ́gbọ́n sọ fáwọn ẹbí òun pé kí wọ́n tètè sá kúrò nílùú kí ogun tó dé. Ó ní bí òun bá ṣe bẹ́ẹ̀, ojú ẹsẹ̀ nìròyìn yóò tàn ká ìlú pé òun ti gbowó lọ́wọ́ àwọn olórí ogun Nàìjíríà, lòun ṣe kó àwọn sọ́jà àti àwọn aráàlú kúrò tí òun sì ní kí wọ́n máa sá lọ nítorí òun kò fẹ́ kí àwọn Biafra ṣẹ́gun Nàìjíríà. Ohun tó jẹ́ kí òkú tó kú lọ́jọ́ náà pọ̀ rèé. Ṣé lára ohun tí àwọn ọmọ ogun Biafra yìí fi ń pa ara wọn lójú ogun nígbà náà nìyẹn. Wọ́n fẹ́ràn láti máa bà tàwọn sọ́jà wọn jẹ́. Bí àwọn sọ́jà náà ti gba gbogbo ìlú Ọ̀ká ni wọ́n lé àwọn Ìgbò gbogbo jìnnà sí ìlú náà. Wọ́n sì kéde lórí rédíò Nàìjíríà pé àwọn ti gba Ọ̀ká àti pé kò sí kinní kan tí yóò dá àwọn dúró mọ́. Bí yóò bá fi tó ọjọ́ 2 sí 3 sí 4, àwọn yóò gba ìlú Ònìṣà. Bí Ojukwu bá fẹ́ kú ni kó tètè máa múra àti kú o. Ọ̀rọ̀ tí rédíò kéde yìí ló mú nǹkan míì wọ inú ogun náà, nítorí lọ́jọ́ náà ní àsìkò náà gan-an ní àwọn ọmọ Ìgbò tí wọn kì í ṣe sọ́jà tí wọn kò sì kọ́ iṣẹ́ jagunjagun níbì kankan dìde. Wọ́n ní àwọn yóò ṣe ohun táwọn sọ́jà Biafra kò lè ṣe. Àwọn yóò lé àwọn ọmọ ogun Nàìjíríà náà padà kíákíá. Àṣé kò ìyá, ó ṣẹ̀ṣẹ̀ ń yábọ̀ ni. Ogun Ojukwu gba ọ̀nà míì yọ. Ìdí ni pé àwọn ọmọ Ìgbò kan tí wọ́n jẹ́ civilian, ìyẹn àwọn tí kì í ṣe sọ́jà, wọ́n láwọn ò lè mú kinní náà mọ́ra mọ́. Àwọn tí à ń wí kò kọ́ṣẹ́ ogun jíjà níbì kan o, ṣùgbọ́n àmọ̀wé ni wọ́n. Ọ̀kan nínú wọn sì wà tí wọ́n ń pè ní Christopher Okigbo, aláròfò òyìnbó ni, poet. Bẹ́ẹ̀ làwọn míì náà wà nínú wọn tó jẹ́ iṣẹ́ aṣírò owó làwọn kọ́ ní tiwọn. Àwọn lọ́ọ̀yà wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn míì tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́. Ọ̀mọ̀wé náà sì wà nínú wọn pẹ̀lú. Àwọn ni wọ́n gbaṣẹ́ ológun fúnra wọn. Wọ́n ní kò sí ohun táwọn sọ́jà kan ṣe táwọn míì kò lè ṣe. Lójú ẹsẹ̀, Okigbo yìí ti gbàjọba olórí àwọn ọmọ ogun ọ̀wọ́ 11. Àwọn ọmọ ogun ọ̀wọ́ 11 yìí, àwọn ni wọ́n ń kojú àwọn ọmọ ogun Muritala tí wọ́n ń bọ̀ lọ́nà Ònìṣà. Àwọn ni wọ́n sì ti lé sẹ́yìn tẹ́lẹ̀ kó tó di pé wọ́n wọ̀lú Ọ̀ká tí wọ́n sì gbabẹ̀ lọ́wọ́ wọn. Bí ọkùnrin tí wọ́n ń pè ní Okigbo yìí ti gba ìjọba, bẹ́ẹ̀ ló lé ọ̀gá sọ́jà tó wà níbẹ̀ dànù. Ó lọ́kùnrin náà ti dàgbà ju ohun tó ń fẹ́ lọ. Bẹ́ẹ̀ ló lé ọ̀gágun Ivenso kúrò níbẹ̀. Ó sì fi Achụsia ṣe olórí àwọn ètò gbogbo. Báyìí ni Achụsia yìí, ìyẹn ọkùnrin tó jókòó ní kí wọ́n sọ di sọ́jà nítorí ìwà akin tó hù ní Nsukka lọ́jọ́sí, di ọ̀gá lé àwọn tí wọ́n gbà á sí iṣẹ́ sọ́jà lórí. Kì í ṣe pé ọkùnrin Okigbo yìí ń ṣe kárí ni tàbí ó fẹ́ kí ogun náà dàrú ni o. Rárá, ohun tóun fẹ́ ni pé ó fẹ́ káwọn ọmọ ogun Biafra ṣẹ́gun. Ó sì rò pé àwọn ọmọ ogun náà kò ṣeé tó. Ó tilẹ̀ rò pé àwọn kan nínú wọn ń gbàbọ̀dè fáwọn Ìgbò tí wọ́n sì ń jẹ́ kí Muritala dún ìkookò mọ́ wọn. Ohun tó sì ṣẹlẹ̀ ni pé nígbàrà tó ti sọ ara ẹ̀ di olórí àwọn sọ́jà ní tipátipá yìí náà ni Ojukwu ti fàṣẹ sí i. Ó sì sọ pé òun gan ni kó máa sọ gbogbo ohun tó bá ń lọ fún, kó má jábọ̀ fẹ́nì kankan rárá nínú àwọn ọ̀gá ológun gbogbo ní Biafra. Agbára tọkùnrin tó jẹ́ ọ̀mọ̀wé náà ní nìyí tó fi yọ àwọn ọ̀gá sọ́jà tí wọ́n ti wà lójú ogun tẹ́lẹ̀ tó sì fi àwọn míì sí. Èyí náà ló sì ṣe tó fi mú Achụsia wá tó sì sọ ọ́ dọ̀gá lé àwọn tó kù lórí. Bó tilẹ̀ jẹ́ pé Achụsia yìí fúnra ẹ̀ ló mọ bí wọ́n ti yàn án sípò náà nítorí ó bá àwọn àgbààgbà ilẹ̀ Ìgbò sọ̀rọ̀. Ṣé gbogbo wọn ni wọ́n sì ń bu ọlá fún nítorí wọ́n rò pé òun ló gba àwọn kalẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Biafra tó ń gbàbọ̀dè, àti pé ohun gbogbo tó bá sọ fójúkù náà ni Ojukwu ń ṣe. Gbogbo eléyìí náà l'Okigbo rò papọ̀ tó fi sọ dọ̀gá tó ń ṣètò gbogbo lábẹ́ rẹ̀, tó sì sọ pé kí wọ́n máa múra sílẹ̀ fáwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n ti dé Ọ̀ká.
ibi táwọn wà máìlì 6 péré sì ní sí Ọ̀ká yìí. Abúlé kan tí wọ́n ń pè ní Abagana ni. Ibẹ̀ ni wọ́n fi ṣolú iléeṣẹ́ ọ̀wọ́ 11 àwọn ológun náà. Ibẹ̀ làṣẹ gbogbo sì ti ń jáde. Ṣùgbọ́n ohun tó ba àjà ò jẹ́ ní ti apá ẹ̀ tó gùn ju ìtàn lọ yìí. Òótọ́ ni pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yìí fẹ́ ṣáájú kí wọ́n sì rí pé àwọn ọmọ ogun Biafra gbalẹ̀ wọn lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. Ṣùgbọ́n àwọn èèyàn náà kò lẹ́kọ̀ọ́ṣẹ́ ogun rárá. Ohun tó sì máa ń ṣẹlẹ̀ ni pé bí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ogun níbì kan, wọn kò mọ bí wọn yóò ṣe ṣètò ogun náà, wọn kò mọ àkọsílẹ̀ tí wọn yóò ṣe, wọn kò mọ bí wọn yóò ti ṣe pín àwọn ọmọ ogun wọn sí àti ibi tí kálukú yóò dúró sí. Èyí ló fà á tó ṣe pé ọkùnrin òkígbò náà máa ń ṣiṣẹ́ ju bó ṣe yẹ lọ, nítorí yóò máa sá láti ibì kan dé ibì kan tí yóò ṣẹ̀ṣẹ̀ máa pàṣẹ fáwọn ọmọ ogun rẹ̀ nígbà tógun bá ti fẹjú tán. Àfi bíi kóòsì tó ń kó sáàárín fíìdì láti ṣàlàyé irú bọ́ọ̀lù táwọn ọmọ rẹ̀ yóò gbá fún wọn nígbà tèrè ti ń lọ. Ṣùgbọ́n ẹ̀lúlù lọkùnrin náà ó ní bóun ò bá lè dúnbẹ̀, gbogbo tapá titan òun ni yóò rún sí. Gbogbo agbára tó ní, gbogbo ọgbọ́n tó mọ̀, gbogbo ohun tó lè ṣe ló ń ṣe láti rí i pé àwọn jagun àwọn sì ṣẹ́gun. Bóyá bó bá ṣe pé àwọn ọ̀wọ́ ológun kékeré ló fẹ́ kojú ẹ̀ ni, bóyá kò ní í le. Ṣùgbọ́n láti kojú Muritala Muhammed àtàwọn ẹrú ikú tó ń kó bọ̀ yìí pẹ̀lú ọ̀gá sọ́jà tí kò mọ nípa ìjagun àti oríṣiríṣi ọgbọ́n ìjàkadì kì í ṣe nǹkan tí yóò mú ọgbọ́n gidi kan dání. Ìgbẹ̀yìn irú nǹkan bẹ́ẹ̀ kò sì lè dáa. Bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ náà sì rí o. Ìdí ni pé nígbà táwọn ọmọ ogun Muritala ṣe tán tí wọ́n ń múra, kò sí nǹkan kan tó dí wọn lọ́wọ́. Èrè ni wọ́n ń sábọ̀ lọ́nà Onitsha. Wọn kò rí àwọn sọ́jà tí yóò sọ pé àwọn ò gbọ́dọ̀ lọ. Èyí tí à ń wí yìí ti pẹ́. Wọ́n ti lé Òkígbò àti Àṣùsà pẹ̀lú àwọn èèyàn wọn dànù kúrò l'Abagana. Wọ́n sì ti dé abúlé kan tí wọ́n ń pè ní Dunukofia. Máìlì 14 péré ló kù tí wọn yóò yọ s'Onitsha. Bẹ́ẹ̀ ohun tí gbogbo Ìgbò ń sá fún nìyẹn. Àwọn ọmọ ogun Nàìjíríà kò gbọ́dọ̀ gba Onitsha. Onitsha kò gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ Muritala. Kódà Ojukwu pàápàá ti lérí pé òun yóò kọ̀wé fipò olórí Biafra sílẹ̀ bí àwọn ọmọ Nàìjíríà bá ti lè gba Onitsha ni. Nígbà tó hàn báyìí pé ọwọ́ pálábá ti fẹ́ ségi àti pé nǹkan ti dàrú mọ́ àwọn tóun rò pé wọ́n lè ṣe lọ́wọ́, Ojukwu pé ọ̀gá àwọn sọ́jà Biafra pátápátá láàrin òru lọ́jọ́ 24 oṣù kínní ọdún 1968. Ó ní kó lọ bá òun yanjú ọ̀rọ̀ ìṣòro tó wà lọ́nà Onitsha, nítorí bí àwọn ọmọ Nàìjíríà bá fi lè gba ìlú náà, ogun ti parí nìyẹn o, kí gbogbo àwọn sì máa sá lọ lókù, nítorí gbogbo wọn ni Muritala yóò pa ní kọ̀ọ̀kan. Bó tilẹ̀ jẹ́ pé inú ń bí ọ̀gá sọ́jà yìí, ìyẹn má di èbù. Àbí nígbà tó jẹ́ pé gbogbo ohun tó Ojukwu ṣe yìí kò sọ fún un tẹ́lẹ̀, kò sọ fún un tó fi ń fi àwọn tí kìí ṣe sọ́jà ṣe olórí ogun. Síbẹ̀ ọkùnrin náà lóun yóò rún párún sẹ̀ sí. Nígbà náà ló pe ọ̀kan nínú àwọn olórí ogun rẹ̀ tí wọ́n jẹ́ jagunjagun àtijọ́, àwọn tí wọ́n ti ń bọ̀ láti Nàìjíríà. Ọ̀gágun Eze ó ní kó wá lọ kojú ogun náà kó sì tún nǹkan ṣe níbẹ̀ kíá. Eze yìí ni wọ́n fẹ́ pa tẹ́lẹ̀ níjọ́sí o. Òun làwọn kan sọ pé ó gbàbọ̀dì tí wọ́n ló jẹ́ káwọn ọmọ ogun Nàìjíríà gba ìlú Udi lọ́wọ́ àwọn ọmọ ogun Biafra. Ṣùgbọ́n nígbà tọ́rọ̀ náà ti kúrẹgbẹ́ táwọn ọmọ ogun Biafra yìí àtàwọn àgbààgbà Ìgbò tí wọ́n jọ ń gbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ kiri rí i pé irọ́ làwọn ń pa, ọkùnrin yìí náà ni wọ́n tún padà pé Ọlọ́run nìkan ni kò sọ pé kí wọ́n ti pa á. Kíá lòun ti dọ̀hún tó sì kó àwọn ọmọ ogun ẹ̀jọ tó wá ṣàlàyé ọ̀nà táwọn ọmọ ogun náà yóò gbà àti bí wọn yóò ṣe máa kojú àwọn ọ̀tá wọn fún wọn. Kíá ni wọ́n ti ọkùnrin Àṣìṣù àyí sẹ́gbẹ́ kan nígbà tóun náà rí iná lójú ogun lọ́hùn-ún tó sì kàn gbangba sí pé àtàrí àjànàkú ni kinní ọ̀hún, ẹrù ọmọdé kọ́ rárá. Ohun tó kàn dùn àwọn èèyàn jù ni pé ọkùnrin Chris Òkígbò tó ṣáájú yìí kò ru kinní náà la. Gbogbo akitiyan rẹ̀, gbogbo agbára rẹ̀ lójú ogun níbẹ̀ ló ti fara kóná ìbọn. Ó sì pẹ́ kí wọ́n tó rí òkú ẹ̀ pàápàá, kí wọ́n tó mọ̀ pé ìbọn ti fọ́ ọ lórí lójú ogun. Bẹ́ẹ̀ lòun ja ìjà Biafra náà dọ́run. Ṣùgbọ́n nígbà tí Eze dé, nǹkan gbogbo yí padà bìrí. Ṣé òun mọ̀ nípa ogun dáadáa? Ó sì mọ bí agbára àwọn ọmọ ogun Nàìjíríà ti tó àti Muritala pàápàá tí í ṣe olórí wọn. Ní abúlé Dunukofia yìí ni wọ́n ká ara wọn mọ́. Ní iná bá bẹ̀rẹ̀ sí sọ lọ́tún, ní iná sọ lósì,
tó kò rìbìtìrìbìtì sì ń tẹnu ìbọn jò. ẹni tó kàn lójú ogun lọ́hùn lọ́jọ́ náà níbi tí iná ti ń dáhùn lára àwọn ọ̀dọ́mọkùnrin lójú ogun nìkan ló lè ròyìn o. níbẹ̀ làwọn ọmọ ogun Nàìjíríà dúró sí, níbẹ̀ náà làwọn ọmọ ogun ojúkú wà, wọ́n sì dúró sójú kan náà tí wọ́n ń rọ̀jò ìbọn lu ara wọn fódìdí ọjọ́ 15 gbáko. lẹ́yìn tí wọ́n ti fi gbogbo agbára wọn jagun bẹ́ẹ̀, àwọn ọmọ Biafra yìí dá àrà kan. Ọlọ́run nìkan ló mọ bí wọ́n ti ṣe gba ẹ̀yìn débi tí àwọn ọmọ ogun Nàìjíríà wà tí wọ́n sì ń rọ̀jò ìbọn. nígbà tí wọ́n débẹ̀, wọn kò súnmọ́ wọn o. rọ́kẹ́ẹ̀tì kan ni wọ́n yìn sápá ọ̀dọ̀ wọn, nìyẹn bá ju bọ́ǹbù olóró kan síbi táwọn èèyàn náà wà. ńlòkú bá bẹ̀rẹ̀ sí sùn lọ rẹpẹtẹ. àwọn tó kù yí padà, àwọn náà bẹ̀rẹ̀ sí sá lọ. bí wọ́n ti ń sá lọ náà ni wọ́n ń rọ̀jò ìbọn. ohun gbogbo sì di rúdurùdu. kò sẹ́nìkan tó lè sọ iye àwọn tó kú níbẹ̀. bí ọmọ ogun Biafra ti kú náà ni tàwọn Nàìjíríà kú. níbẹ̀ ni wọ́n ti ṣe ọ̀kan nínú àwọn olórí ogun Biafra, Okeke, léṣe. ṣùgbọ́n ọ̀rọ̀ náà mú ìdùnnú bá àwọn ọmọ ogun Biafra nígbẹ̀yìn, nítorí níṣe làwọn ọmọ ogun Nàìjíríà yìí fẹ̀yìn rìn lọ. wọn kò sì lè lọ síwájú mọ́. níṣe ni wọ́n padà sábúlé tí wọ́n ti kúrò, ìyẹn Abagana. níbẹ̀ ni wọ́n dúró sí. iwájú ò ṣeé lọ, ẹ̀yìn ò ṣeé padà sí. kò sọ́mọdé kan tó láyà nínú wọn tí yóò tọwọ́ bọ eérú gbóná. bẹ́ẹ̀ ni kò sí àgbàlagbà kan pàápàá tó gbóná tí yóò fejò di igi bọ̀ látọ̀nà oko. níṣe ni wọ́n ta kété sáwọn ọmọ ogun Biafra. àwọn ọmọ ogun Biafra náà ta kété sí wọn. fódìdí oṣù 2 ojú kan náà ni wọ́n jọ dúró sí. nígbà náà ni kinní kan ṣẹlẹ̀ ó jàre. nígbà àwọn èèyàn bá ń kọrin, ó gbóná jọyìnjọyìn. ogun Onitsha, ó gbóná jọyìnjọyìn. Ọláyíwọlá Alága ló ń tún pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú déédé àkókò yìí o.